ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbàgbọ́ pé mọ̀mí wọ̀ta wà. Ó wà bàbá táwa ti fojú rí tí mo lè ṣe láwọn tẹ tó jọ gbé tí mo lè ṣe tá tó jọ ń jẹun tí mo tún ṣe ẹsikísà ẹ má bá a sọ. a sì yẹn náà mọ́ra wọn. ẹ láyà o. Yorùbá Gidi TV. nígbà tó máa pọ́sẹ̀ kan a bá jókòó sínú sitting room a jókòó sínú yàrá báyìí yàrá kan ṣo ló ń lò fáànù bá jábọ́ fáànù tó ṣiṣẹ́ lọ́wọ́ ó bá jábọ́ sórí tébù báyìí wàláhì làásì fáànù náà padà sókè padà. fáànù jábọ́. fáànù tó ń yí lórí òkè báyìí ó jábọ́ sórí tébù ó tún padà sókè. láì sábà mo dá. kí wàá lè léyìí báyìí. àwa méjèèjì yẹn náà lájọ wà lórí eré ó dọ̀nà ta nígbà tá a dé ta oníbàárà kan wà ń ta níwájú ilé ó ní ọmọ kan gbénu léyìí ó ní kán dá padà síbi tó ti wá ẹni kó dá padà sílé tó ti ń bọ̀ kán dá padà síbẹ̀ ó ní ta ló ń gbé bí ìwọ gangan ìwọ padà síbi tó ti ń bọ̀. ara mi rírí mo lórí ológbò látẹ o. àṣìṣe bá ní kí n ṣàánú kí n jẹ́ ká máa lọ sábẹ́òkúta padà àwa jọ ń fẹ́ra wa lọ ọmọkùnrin. ẹ ń fẹ́ àkúdà yá. àti ń fẹ́ àwa ò tiẹ̀ fẹ́ mọ́ bí tó ti wá mọ́ àwa ti ń fẹ́ adẹ̀ ń rówó. mo kò fẹ́ ń gẹ̀ òkú ni. àwọn dẹ̀ fáìn ló bá di lọ́dún. ẹ sì mọ ilé ẹ. mi ìmọ̀ náà ló bá di lọ́dún kan ó bá wálé wa a bá dẹ̀ jókòó sínú ilé lálẹ́ lọ́jọ́ yẹn Allahu Akbar ìyẹn kan wọ́n sọ pé kò sáyé àwọn kan sọ pé kò sóògùn. ayé ń bẹ èèyàn wà. àwọn kan sọ pé rárá sọ́lọ́run tó dá wa yìí gbogbo nǹkan tó dá gbogbo nǹkan tó ṣẹ̀dá ẹ̀ èyí tá a rí ló pọ̀ jù. sọ mi tí mo bó ṣe jẹ gbogbo mú mi lọ wẹ̀ gbọ́n mi lọ mi kò yé mi o kì í fẹ́ wá bí lọ́sàn-án. àfàlẹ́. alẹ́ àárọ̀ kùtùkùtù wálẹ̀ gbogbo àti nǹkan bá dúdú ló máa ń wà kí ni ẹ gangan èèyàn lòun ṣùgbọ́n gbogbo ọjọ́ tí n bá ti fẹ́ rí òun wájú mi tí màá ti rí òun fún mi èmi ò wá àyàn kiri o ló bá jókòó ló bá fẹ̀yìntì ògiri báyìí olóòtú mo fi ọjọ́ tí màá kú láyé mo fi búra mo fi ọjọ́ tí ọlọ́run máa gbé mi dìde nínú sàárè mo fi búra mo fi ọjọ́ tí màá bọ́ síwájú ọlọ́run máa rojọ́ báyìí mo fi búra láti bí sí bí èèyàn ni láti bí sísàlẹ̀ ẹja ni. màmí wọ̀ta lẹ fẹ́. bẹ́ẹ̀ ni bàbá. Yorùbá Gidi TV. irun orí ẹ̀ gùn láti orí ẹ̀ dé ibi ìgégésẹ̀ lẹ́yìn báyìí irun orí ẹ̀ fi gùn bẹ́ẹ̀ dẹ̀ ni irun orí ẹ̀ dúdú kò ṣe pé bóyá wọ́n lọ́rùn mọ́ irun lásán. ṣé nígbà tó di ẹja àbí kó tó di kó dẹja bí. bó ṣe rí ní ìgbésí ayé bí irun orí ẹ̀ ṣe rí nìyẹn ó máa ń rò irun orí ẹ̀ báyìí láì ṣe dáadáa tó bá ya irun yẹn tó bá ya nírun lásán ó máa ń gùn tó máa ń kan ibi ìkásẹ̀ kó ẹsẹ̀ báyìí nísàlẹ̀ ló bá gbé báàgì ló bá lọ máa àwọn ọ̀rẹ́ mi bá di padà ẹ̀dẹ̀ wá sá lọ káwọn wá dúró káwọn dúró àwọn ò lè dúró wá ní jẹ́ ká lọ ọmọ yẹn jẹ́ ká lọ sọ fáǹtì ẹ̀ kan tá a rí o àwọn ọkùnrin abágbéra ọdílé wọn láṣẹrò òjò náà rọ̀ lọ́dún náà lọ́wọ́ àbálẹ́ ń bẹ̀ mọ́. ẹ balẹ̀ ń bẹ̀ mọ́. àbálẹ́ ń bi tá a ti tó ti mú wa lọ wọlé pé ilé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìṣújú mu inú. kò sí lé ń bẹ̀ mọ́ mi ti gbé gbogbo ẹ̀ lọ. abatúndé ajẹ́ ká lọ sọ. òjò tó rọ̀ yẹn ló balẹ̀ jẹ́ àbí kò yé mi. kò sí ipa kí wọ́n kọ́lé síbẹ̀ mọ́. ìṣújú ni ó jẹ́ o. kò ṣújú. kì í ṣe kí wọ́n lo ìṣújú fún. rárá òjò yìí rọ̀ lásìkò yẹn náà a fẹ́ lọ wo ṣọ́ọ̀bù wọn nígbà tá a tún dé ṣọ́ọ̀bù omi ti kó gbogbo ọjà ní ṣọ́ọ̀bù gbogbo instrument wa ní ṣọ́ọ̀bù odò tí omi ti gbé lọ òjò yìí pọ̀. àǹtí wa ń kọ́ tó ní ṣọ́ọ̀bù. àǹtí ẹ̀ gangan ń kọ́ tí ó wà ní ṣọ́ọ̀bù. Yorùbá Gidi TV. ọdún tí ẹ rí mọ̀mí wọ̀ta ọdún wo nìyẹn. 2003 2004. lẹ́dẹ̀ẹ́tì mọ̀mí wọ̀ta. bẹ́ẹ̀ni ok. èmi dẹ̀ ti láṣemáṣe kan tí mo ti bímọ kan. síbì kan. tí mo ti bí ọmọ kan. tí mo sọ fún ìyá tó bí pé èmi kọ́ ni mo fún lórí. ẹ máa mọ̀. mi kò sówó ni tí o bá sówó ọkùnrin àti ìrànmọ́ nǹkan. ẹ bá fagídí ẹ. èmi kọ́ ni mo fún lórí. fagídí tálákà. Yorùbá Gidi TV. ṣùgbọ́n mo wá níbì kan tó ṣe pé láago 12 ọ̀sán máa jẹun. tẹ́ bá lọ bẹ̀. máa jẹun láago 12 ọ̀sán lójoojúmọ́ máa jẹ orí adìyẹ àti ẹsẹ̀ adìyẹ tí wọ́n ti dín tí ó sì máa gbóná mo dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ fún ọdún 7. táwọn wo ni mo máa ń bá yín dé. èmi ìmọ̀ wọn. ẹ kàn máa bó oúnjẹ yẹn bẹ̀. ẹ bọnu. ẹ bọ gbóná. tí ń lagun. orí ẹdìyẹ àtẹsẹ̀ ẹdìyẹ ni. tí ó
tí ó sì máa gbóná. ó sì máa gbóná tí bá ti jẹun lọ́jọ́ kan nìyẹn. ẹ ra mọ mi sí. mo wá ń ṣe protein lẹ́ ń jẹ. mo ná dáadáa. Yorùbá Gidi TV. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n ẹ̀yin èèyàn wa ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò yíká àgbáyé. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. mo tún dé lónìí kẹrin bí ọkọ tuntun ẹjá tó máa tọ̀pá bọ̀ o ká sì máa fa àwọn nǹkan kan tó nítumọ̀ yọ. ẹ dákun o ẹ máa ń wètò yìí lọ́wọ́ tó o bá wò lọ́wọ́ bẹ̀rẹ̀ farabalẹ̀ wò dàárín bó o bá wò dàárín wò ó títí dé ìparí nítorí pé ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀. ẹ wá máa pé fídíò yìí kiri ẹ máa share ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ màmá share fọ́mọ ẹ nítorí pé ẹ̀kọ́ pọ̀ tí wọ́n kọ́ ńbẹ̀. ẹni tó nírìírí nípa ayé tó ti lọ oríṣiríṣi àwọn nǹkan kọjá ló fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí. mo láyọ̀ láti kí n káàbọ̀ sórí ètò ìsáwọ̀. ẹ ṣé olóòtú. ọ̀pọ̀ èèyàn tí ń wò wá fẹ́ mọ̀ yín káàkiri àgbáyé ni wọ́n ń wò wá kí ló kọ yín. mo ń jẹ́ Habib mo tún jẹ́ Muhyiddin. kódà ìmáàmù ni. bẹ́ẹ̀ni. inú mi dùn láti ní yín lórí ètò yìí. kódà màá fẹ́ kẹ́ ẹ bùn wá díẹ̀ kẹ́ ẹ bùn wá lómi ọgbọ́n mu nípasẹ̀ ìrírí ayé tiyín. olóòtú ìyẹn pọ̀ gan-an o. àkọ́kọ́ náà ọpẹ́ fọ́lọ́run. alihamudulilayi. ọpẹ́ fún Ọlọ́run. alihamudulilayi. torí kádàrá wà. kádàrá ń bẹ. kádàrá wà. àyànmọ́ sì wà. ó wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n ń dààmú kádàrá tó wà. tẹ́mi náà bá wà wò pé mo lè dẹni tí wọ́n ń tanná sí lójú tí wọ́n ń pè jókòó bí ìrẹ̀ lọ́wọ́ ẹ̀ àkókò kúrò ń bẹ̀ mí sí ń bẹ̀. kí ló lè mú irú bẹ́ẹ̀. mí sí ń bẹ̀ ni. kí ló fà á. torí lórí ètò ìgbésí ayé tí wọ́n ti bí mi ẹni tó yẹ kó rí báyìí ni mí ṣùgbọ́n látàrí àwọn ohun tí ó máa ń da ìràwọ̀ rú àwọn nǹkan ń da ìràwọ̀ rú Allahu Akbar mo kọ́kọ́ rántí ìṣẹ̀lẹ̀ kan lọ́dún náà lọ́hùn aṣọdún léyà ni aṣọdún léyà yẹn lọ́jọ́ ọdún bàbá tó bí mi aláwòkọ́ṣeré wà lára wọn Olúwa bá mi foríjì wọn. Àmín. bàbá yìí gbogbo ọjọ́ ayé tí mo fi mọ̀ pé bàbá tó bí mi ni wọ́n máa ń gbààwẹ̀ ni wọ́n máa gba gbogbo ọjọ́ ayé wọn fi ń gbààwẹ̀ àfọjọ́ méjì nínú gbogbo ọjọ́ láyé ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ ìtúnú àwẹ̀ àtọjọ́ iléyá náà ní gbààwẹ̀ gbogbo ètò kù àwẹ̀ ni àti gbogbo ètò gbésí ayé bàbá mi tó kù àwẹ̀ ni máa fi gbà ọjọ́ méjì péré ni wọ́n kì í fi ń jẹun nígbésí ayé wọn tí mo fi bọ̀ bàbá tó bí mi rè tó fi wọlé Ọlọ́run lọ sùn kó ló bá mi foríjì wọn kọ́lọ́ wọlé àwẹ̀ yẹn náà kó bá mi tọ́ wọn sáfẹ́fẹ́ rere kọ́lọ́ wọlé gbígbà wọn àti ṣíṣe wọn tó ṣe pé kò kọjá àtọ́lọ́run tàbí mọ̀ kọ́lọ́ má jẹ́ kí yà sàárè ò jẹ wọn láéláé ẹ̀rí bàbá yìí àwa gbà àwẹ̀ àwa ṣọdún léyà lọ́dún yẹn lọ́hùn ìyàwó ẹ̀gbọ́n wa kan ó wá dín ẹyin olóróró mo bá jẹ yín mo jẹ yẹn tó pọ̀ inú mi ò bá gbé mọ́ mo fẹ́ bọdún yẹn jẹ́ bàbá wa wá wọ́n kílíníìkì àbí hospital kan wà nítòsí ọ̀dọ̀ wa wọ́n ní kó mú mi lọ síbẹ̀ nígbà tí mo débẹ̀ ẹni kò ṣe ohun tí oògùn òun lè gbé. tó jẹ yín lọ ni. ẹyin ni mo jẹ mi jẹ kọjá ẹyin àwọn dá mi padà nígbà táwa délé bàbá mi dẹ̀ nígbàgbọ́ nínú àdúrà púpọ̀ wọ́n wá mú ọwọ́ sẹ́nu báyìí àwọn náà máa ń tán ká o wọ́n máa ń fi pa mí níkùn nígbà tí ó fi tó ṣẹ́jú méjì ṣe bẹ́ẹ̀ ni mo jẹ ọ̀tọ̀ ni ohun tí mò ń pọ̀. kí lẹ pọ̀. ọ̀tọ̀ ni ohun tí mò ń pọ̀ sílẹ̀ ẹbí mi bá jẹ yín ṣebí funfun ni ó padà pọ̀ gbogbo ohun tí mo pọ̀ dúdú ni láì jẹ nǹkan míì lásìkò yẹn bàbá wa ní ìkọ̀kọ́ nu yín ò ní tójú mi kú ẹ sì ní wáyé kẹ ẹ má yà ohun tẹ fẹ́ yà ẹ lọ́ máa ṣọdún yín àwọn kékeré àtúbọ̀ síbi ọdún wa àtúnṣọdún wa lọ màmá mi ò kò ká nǹkan kú ìyá tó bí mi ò ní nǹkan mi kọjá Ọlọ́run mo bá sùn lálẹ́ oorun yìí ni mo sùn mo wá lálàá mo fọba tó dá mi sẹ̀rí mo wá lálàá pé mo jẹ ẹ̀ṣẹ́ náà lẹ́nu lójú oorun. kò sì jó yín.
mo ń jẹ́ iṣẹ́ náà yẹn tí mo ń ọlọ́run dẹ̀ kẹ́mi fún kankan nígbà náà ẹ̀sìn ọlọ́run dúnra ẹgbẹ̀sìn àwọn tó bí wa ò fẹ̀sìn ṣeré ó kírun ò jẹun ní o kò sọ mọ́tò fẹ́ dá sí àgé àlùwàlá wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo sùn sí àgé àlùwàlá ni mo gbé omi wà nínú ẹ̀ mo kàn dá sẹ́nu nígbà tí mo máa ń lajú mo tú eérú gbígbóná sílẹ̀ lẹ́nu nígbà tẹ jí tẹ nígbà tí mo jí tí mo lajú báyìí mo tú eérú gbígbóná sílẹ̀ lẹ́nu ṣe mo mọ kékeré mi ò kọ́ bí ara sí i mo bẹ̀rẹ̀ sí lòtò gbèsè ayé mi lọ nígbà tó lọ́hùn sọ pé òun máa dé bàbá mi kú láàrin méjì Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ìgbésí ayé change gbogbo ohun tó ń dádì kan tó kù àwọn ìyá wa wọn yìí ṣiṣẹ́ gbogbo jíjẹ mímu níná nílò bàbá wa ló ń ṣe nígbà tí bàbá ti wá kú àti lọ iléèwé ò sí mọ́ mo ṣẹ̀ṣẹ̀ jáde secondary school báwo la ṣe fẹ́ ṣe mo bá gbéra bá tẹ̀lé ọ̀rẹ́ mi kan lọ sí Ìbàdàn Abdulaziz bá tẹ̀lé ó di fẹ́lẹ́yẹ nígbà tá a débẹ̀ ó ní iṣẹ́ táyà lòún ṣe o ṣébi náà máa kọ́ṣẹ́ táyà ó ní kò sí ní tá a fẹ́ fi ṣe jẹ́ ká náà máa kọ́ṣẹ́ táyà lọ èmi ò dágbére ńlé o mo ṣáà ń wò pé kí n wá bọ́nà ṣe máa dá fẹ́mi lọ́ntẹ̀mí ni o ó bá lọ múṣẹ́ táyà nígbà tó máa pọ́sẹ̀ kan a bá jókòó sínú sitting room a jókòó sínú yàrá báyìí yàrá kan ṣo ló ń lò fáànù bá jábọ́ fáànù tó ṣiṣẹ́ lọ ó bá jábọ́ sórí tébù báyìí wàláhì làásì fáànù náà padà sókè padà. fáànù jábọ́. fáànù tó ń yí lórí òkè báyìí ó jábọ́ sórí tébù ó tún padà sókè. láì sábà mo dá. kí wàá lè léyìí báyìí àwa méjèèjì yẹn náà lájọ wà lórí eré ó dọ̀nà ta nígbà tá a dé ta oníbàárà kan wà ń ta níwájú ilé ó ní ọmọ kan gbénu léyìí ó ní kán dá padà síbi tó ti wá ẹni kó dá padà sílé tó ti ń bọ̀ kán dá padà síbẹ̀ ó ní ta ló ń gbé ìwọ gangan ìwọ padà síbi tó ti ń bọ̀. ara mi rírí mo lórí ológbò látẹ o. àṣìṣe bá ní kí n ṣàánú kí n jẹ́ ká máa lọ sábẹ́òkúta padà lọ́jọ́ yẹn adábẹ́òkúta bá a ti ń délé oníbàárà tí ó sọ pé kí n padà sílé wa àbábalẹ̀ nànà lé wa mo fọlọ́fà náà mọ̀ búra abalẹ̀ nànà lé wa oníbàárà rí oníbàárà taari rè àṣìṣe ò lè dúró mọ́ níṣẹ́ ló sá lọ ó japa ó sá lọ pátápátá lóníbàárà taari ń bàdàn ṣé ó fẹsẹ̀ rìn débi ni àbò dọ́fẹ́ àbí mí lélẹ́yìí wọ́n sọ fún mi pé kí n má jáde lọ bí kankan láì lọ́wọ́ sí bẹ̀ mọ́ oníbàárà náà sọ bẹ́ẹ̀ fún mi. pé láì ṣe kó ń lọ́wọ́ sí. láì ṣe pé mo lọ́wọ́ sí má jáde lọ bí kankan mọ́. ṣàkúdà àyà ni. nígbà tí wọ́n fẹ́ wọlé ni màmá mi bá sọ fún mi pé níbo ni mo lọ dáàdì mi ti bínú dáàdì mi ti kú wọ́n ní ó ti bínú ó ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé káwọn lọ wọ́n mọ àwọn wá àwọn oníbàárà kan ló ní kó dá mi padà mo ti wá bọ́ oníbàárà yẹn tàǹtà bàbá ẹ̀ kì í ṣe oníbàárà ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ẹ ní wípé ẹ̀mí bàbá ẹ̀ ọlọ́run ti wá síbẹ̀ ni ó dà bàbá tún lò gbèsè ayé lọ nílé àtúnjókòó ilé olórogún polygamous family ni ẹni tí ó jẹ́ okùn tó mú gbogbo wa ó ti bọ́lẹ̀ sọ̀rọ̀ pé nígbà kó a máa ṣe tiẹ̀ ní èmi ò lè dúró lé iṣẹ́ àní mo fẹ́ jẹ́ èèyàn lórí mo fẹ́ jẹ́ èèyàn yẹn mo bá tẹra mọ́ àgbàfọ́ mo ṣe GC mo pass ó dandan léèwé mo lọ sí léèwé kan lábẹ́òkúta mi nígbà tí mo bẹ̀rẹ̀ léèwé báwo la ti fẹ́ sanwó léèwé iṣẹ́ ni ò sí ọlọ́run wá fi ọmọbìnrin kan kẹ́ mi lásìkò yẹn tí n bá sín òun náà máa sín ni torí bá fọ́ mi orí máa fọ́ ni òun ló wá ń bò mí lówó mi lè lọ léèwé mi lè ṣe báyìí òun lọ ṣe léyìí. ẹ̀ ń fẹ́ra yín. à ń fẹ́ra wa ni mo wá ń ṣetán láàrin yẹn mi kì í yọjú síbi tán ti bí mi o kódà mi kì í gbóòórùn ìyá tó bí mi ká má sọ pé ilé bàbá mi mo bẹ̀ sí lọ bẹ́ẹ̀ nígbà tó dá àyè kan àwa ṣetán a parí ND a fẹ́ ṣe CWES ilé tá à ń gbé
apọ̀ tá à ń gbé bẹ̀ apọ̀ lọ́kùnrin èmi wá láwọn kan ládùúgbò tá a jọ máa ń ṣeré gbogbo èèyàn ni máa ń bá ṣeré kódà àdúgbò tí mò ń gbé èmi ni mò ń kírun fún wọn ìmáàmù wa máa ń fún mi láyà ní ọyá ẹ kọ́ ọmọléèwé kírun fún wa ọyá kírun fún wa àwọn abọ́sẹ́yìn a ti ṣetán kò sí àárín kankan báwo la ti fẹ́ ṣe báyìí làbá bọ́ sí wa bá ṣàbẹ̀ sí wáṣẹ́ mo wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ló wá ní ṣé máa ṣiṣẹ́ ní iléeṣẹ́ àmọ̀nàmọ́ná iléeṣẹ́ nepa nígbà yẹn lọ́hùn mo bá ní máa ṣe máa ṣe ọ̀dọ́dà tó bá ti dọ̀la kí n mú lẹ́tà tí mo fẹ́ fi ṣe síwẹ̀sì kí n mú wá báwọn ní ṣọ́ọ̀bù torí ọ̀gá nepa máa gẹrun lọ́dọ̀ nígbà tí mo dé ṣọ́ọ̀bù ẹ̀ tó bá láwọn máa gbà wá àwọn máa gbà mí mo wá padà lọlé mo wá lọ sọ fún àwọn tó kù mí wọ́n máa gbà mí sí nepa o ṣùgbọ́n ìwọ àti wọ́ ẹ jẹ́ ká jọ lọ bóyá tó bá tẹ̀ gbà wá 5 àbí 6 yìí èyí tó wà nílé àwa náà lè máa fáwọn tó kù ní owó wọ́n máa lo ètò ìgbésí ayé wọn nígbà tá a máa débẹ̀ wọn ò gba èmi mọ́ àwọn yẹn ni wọ́n gbà. ṣé ò sí. kí ló ṣẹlẹ̀ ẹ gbé mi mọ́ ni ó ní kí ló tèmi náà lọ kúnyàn wá pé ẹni àwọn tí ọ̀gá sọ pé òun fẹ́ gbà ní ikọ́ nínú àwọn tó wá gbà yẹn ti bá bàbá yẹn jàrí tó dogun ló bá lóun ò ní gbà wọn nǹkan má ṣe bẹ́ẹ̀ kó jọ kó jẹ́ ká gbà wọn ṣé mi èmi máa ríṣẹ́ ṣùgbọ́n gbogbo ẹni tó gbà yẹn o tẹ́ bá ti dé wọn máa fẹ́ mi lówó oúnjẹ o tó sì bá ti ń parí àwọn máa gbà ní owó sùn yàwá tá àti ìríṣẹ́ láàrin méjì yẹn mo wá pàdé ọmọbìnrin kan yàtọ̀ sí ẹni tí mo ní ó ṣe fún mi lọ léèwé o mo wá pàdé ọmọ yẹn ó jẹ́ Balikis Queen Balikis ní jẹ́ nígbà tí mo pàdé ọmọ yẹn èèyàn ní ìwòlẹ́ méjì kó gbójú kúrò àfi kẹ́ ẹ takùtù kẹ́ máa wò lọ báyìí ó rẹwà má pàdé ẹ̀ ọjọ́ tí mo lè pàdé ẹ̀ yẹn ọjọ́ ọgbàmúrágájì ni ọjọ́ tí igbá ń sọnù ọjọ́ tí bàtà ń sọnù lẹ́sẹ̀ ọmọ ẹ̀dá èèyàn ni wọ́n ń ṣe ṣíṣe kan ní Federal College of Education lọ́dún náà lọ́hùn àwa lọ sí ṣó yẹn ṣó ti dàrú ó ti dogun wọ́n ti ń para wọn oníkálukú ń wọgbó wọgbá wọgbọ̀ là ń bá káàkiri lóru mo wá rí níbi tó ti ń pọnmi nídìí kànga láàrin òru eléyìí nídìí kan pẹ̀lú gbogbo bí gbogbo ẹ̀ṣẹ̀ lè tó yìí nínú gbogbo rògbòdìyàn yìí eléyìí tó ń pọnmi láàrin òru lóru yìí lóbìnrin irú agbára wo ni wọ́n ní kí ni ń wá kí ló ń gbénú ẹ ó wá jọ ọmọ tí mo ní ó bá mi ṣètò àti lọ léèwé tó fún mi lówó yẹn mọ́ wọ́n ní mo bá pe orúkọ ẹ̀ ló bá bójú ẹ bá ní òun ò kì í ṣe orúkọ tí mo dá yẹn ẹ ṣe wájú rẹ àti pé kí ni wọ́n ṣe ń di kànga ló bá pe orúkọ tán bí mi gangan ta ni ẹ wọ́n ní kí n ní sùúrù èmi àti ọ̀rẹ́ mi kan lájọ́ ń lọ yẹn lọ wájú ló bá dárúkọ pé ṣé lágbájá kọ́ ló ń lọ yẹn mo lóhùn ẹ mọra rí ni àwọn ò mọ ẹ ò lè mọ òun gba fóònù yìí ó fún yín ní tẹlifóònù fóònù handphone ó bá fún mi náà kí a 3310 ó ní òun mo máa ń pè ẹ lọ́la tí máa ń pè é èmi ò ní fóònù gba fóònù yìí wọ́n á pè mí sórí ẹ̀ lóru ọmọ mi tó ń gbé ìwọ ó dáa o bàbá tó tẹsẹ̀ mọ́ rí láàrin òru yẹn adélé wa mi ò lè sùn fóònù àbọ̀ jí ni àbí igbó ló ti rí talélé yìí nígbà tó máa di láàárọ̀ kùtùkùtù wọ́n ń pèrun irun àṣùbàdàn ń pè lọ́wọ́ ìkọlẹ̀kùn mo bá padà sílé báwo ló ṣe mọ bí ó lóun tóun mú fóònù fún mi tóun dárúkọ mi àtórúkọ ìyá mi ṣé òun ò mọ̀ mí débẹ̀ ni ó ní o fẹ́ ṣiṣẹ́ níbì kan wọ́n dẹ̀ máa béèrè owó lọ́wọ́ yín gba owó yẹn ní ẹni yẹn gbọ́dọ̀ bá mi ń bí ìyẹn níbi iṣẹ́ nepa tá a fẹ́ lọ ṣe o ẹni tí ó ní kí n wá kí n mú ìwé wá kó má gbà wá ló bá pè mí láàárọ̀ pé ọ̀gá àwọn ń bọ̀ ó fẹ́ wá sí kankan lọ́fíìsì àwọn ṣé mo ní ẹ̀ẹ́dà pé 200 naira lọ́dún náà lọ́hùn máa ń tẹ̀ mí ò lówó ewó tó kó sórí tébùlù ó kàn kó ni ṣé àjọ̀nú o ó dé ní àjọ̀nú ẹ̀ wo mo máa ń ṣe ẹ̀yẹ gan ló bá lọ ìgbà tó máa tóbi wákàtí kan ẹni ẹ wá pè mí pé wọ́n ti ní kébí náà wá bẹ̀rẹ̀ IT ní nepa olúwa ò ṣe o
lọ́mọ ìbá padà dé pé olúwa fẹ́ lò mí fún àwọn ọ̀rẹ́ mi tó kù yẹn láti gòkè mi òun fẹ́ sọ nǹkan kan fún mi lónìí gbogbo nǹkan tí n bá lè ṣe kí n má sọ fún yàn pé mo máa ṣe o káì kí n dẹ̀ máa gbọ́ lórí ìjókòó tí mo jókòó sí tí n bá fẹ́ yàwó kan mi lè tètè rán náà lọ sábà tí ẹ ti fẹ́ yàwó bó ṣe mo wà ó lè fẹ́ yàwó torí kò sówó àwa ìgbésí ayé tiwa kan kí ìgbésí ayé ká fẹ́ yàwó níta bá rí jẹ làwa máa ń jẹ ó ní nǹkan tó wá wù mí ni pé mo ṣe fẹ́ lọ léèwé sí ó ní mo máa lọ ọlọ́run máa ṣe é rọrùn ṣùgbọ́n gbogbo tí n bá ti lè ṣe kí n má sọ fún yàn pé mo máa ṣe o àwa jọ ń fẹ́ra wa lọ ọmọkùnrin ẹ̀ ń fẹ́ àkúdà yá àti ń fẹ́ àwa ò tiẹ̀ fẹ́ mọ́ bí tó ti wá mọ́ àwa ti ń fẹ́ adẹ̀ ń rówó ọmọ ẹ̀kú fáńgẹ̀ òkú ni àwọn dẹ̀ fáìn ló bá di lọ́dún ẹ̀ sì mọ ilé ẹ̀ mi ìmọ̀ náà ló bá di lọ́dún kan ó bá wálé wa àwọn ọ̀rẹ́ mi yẹn àwọn tí wọ́n gbà mí lásìkò ṣòro ni wọ́n mẹ́rin ni gbogbo wọn wọ́n dúró tì mí wọ́n gbà mí wọ́n fi gbogbo ara dúró tì mí márùn ni wọ́n ìkan ti kú wọ́n fi gbogbo ara dúró tì mí pé ṣé wálé àfikún irọ́ àwọn tí wọ́n tún máa ń pè mí lórúkọ wọn ní fákéwú balẹ̀ lárìnká kò síbi tí mi mọ̀ láàrin Abẹ́òkúta kò sí bí ọ̀hún ẹbẹ́ bá jù ẹ̀ mú mọ̀ torí mo tún ṣe bus conductor lórí pa àwọn owó láti lọ léèwé wọn ní fákéwú ìyàwó ẹ̀ tó tiẹ̀ fẹ́ ni mọ́lé ẹ̀ mọ́lé mi náà mọ́lé ẹ̀ tó bá ti débì jẹ́ ká kó sọ fún pé kó mú ẹ lọlé ẹ̀ ọlọ́run má jẹ́ kára burú náà wà ló ṣe bá ọkùnrin ní ẹ̀ òun ló dá mo bá ní Barikis mo fẹ́ mọ́lé ẹ̀ ó ní òun á mú mi lọ ó bá mi lọ sínú housing estate láṣẹ́rò ó fà àǹtí ẹ̀ wọ̀n mi ó fi lé wọn wọ̀n mi mo kí àǹtí ẹ̀ mo rí lé wọn ó mú mi lọ ṣọ́ọ̀bù àǹtí ẹ̀ ládàátán wọ́n ṣe yádẹ̀sì mo rí wọn bẹ̀ mo kí wọn tọ́ ọmọ ilé yàn kì í ṣàkúdà àyà ilé kì í ṣàkúdà àyà ìyá kan ń gbélé ilé tá à ń gbé yẹn ẹni tó nílé yẹn ọmọ ìyá tó nílé yẹn a máa ń pè wọ́n ní ìyá bọ̀bọ̀ wá ní àwọn dẹ̀ mọ́ ọmọ yìí o pé ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rẹ́ àwọn kan ń ṣerun ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ báwọn ọmọ gẹ̀yìn pé àwọn mọ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yẹn ọkàn wa ti balẹ̀ abádẹ́ jókòó sínú ilé lálẹ́ lọ́jọ́ yẹn Allahu Akbar ìyẹn kan wọ́n sọ pé kò sáyé àwọn kan sọ pé kò sóògùn ayé ń bẹ èèyàn wà àwọn kan sọ pé rárá sọ́lọ́run tó dá wa yìí gbogbo nǹkan tó dá gbogbo nǹkan tó ṣẹ̀dá ẹ̀ èyí tá a rí ló pọ̀ jù bàbá jókòó ó dẹ̀ fún mi ní fóònù tí mo ló fún mi ní dọ́kítì náà nǹkan kan ṣẹlẹ̀ láàrin yẹn fóònù yẹn bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ tó wá bọ́ sọ́wọ́ ẹ̀ yẹn lásìkò yẹn tẹ́ ẹ bá ti mo mú fẹ́ nìyẹn tẹ́ ẹ bá ti lóòdù káàdì MTN máa blọ́ọ̀kì sí àsìkò tí wọ́n ta ìcharge card 15,750 èmi dẹ̀ tí ìlú tí mo lè máa fi ra tó le tó yẹn mọ́tò ti gbá fóònù mọ́ mi lára screen ojú ẹ̀ ti fọ́ àmọ́ ó sì ń sọ̀rọ̀ ẹni yẹn mo wá mo fún kó máa lò. ọ̀rẹ́ mi tí mo ní àjọ ń lọ lóru lọ́jọ́ yẹn fẹ́ràn ọmọ yẹn púpọ̀ kò wá rí fóònù yẹn lọ́wọ́ mi wọ́n ní àwa lè ti lọ ta fóònù yẹn ní ìta ìrọ̀ ọ̀hún ó bá dìjà èmi àti ẹ̀ bá bẹ̀rẹ̀ jà nǹkan tó fún ẹ báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe máa ṣe kí ní ìta kí ní ọwọ́ lágbájá báyìí ló wà wọ́n wá lọ bèè lọ́wọ́ ẹni ó ní kò sí fóònù lọ́wọ́ òun fóònù wà lọ́wọ́ ẹ̀sẹ̀ ó ní kò sí lọ́wọ́ òun fóònù wà lọ́wọ́ òun ó dáa lọ́wọ́ yẹn bá dé làbá jókòó sínú yàrá sábẹ̀ sí sọ mí tí mo bó ṣe jẹ́ gbogbo mú mi lọ wẹ̀ gbọ́n mú mi lọ mí kò yé mi o kì í fẹ́ wá bí lọ́sàn-án alẹ́ àárọ̀ kùtùkùtù wálẹ̀ gbogbo àti nǹkan bá dúdú ló máa ń wà kí ni ẹ gangan èèyàn lòun ṣùgbọ́n gbogbo ọjọ́ tí n bá ti fẹ́ rí òun wájú mi tí màá ti rí òun fún mi èmi ò wá àyàn kiri o ló bá jókòó ló bá fẹ̀yìntì ògiri báyìí olóòtú mo fi ọjọ́ tí màá kú láyé mo fi búra mo fi ọjọ́ tí ọlọ́run máa gbé mi dìde nínú sàárè mo fi búra mo fi ọjọ́ tí màá bọ́ síwájú ọlọ́run bá rojọ́ báyìí mo fi búra láti bí sí bí èèyàn ni láti bí sísàlẹ̀ ẹja ni. Mami wọ̀tá lẹ fẹ́. bẹ́ẹ̀ ni bàbá. Mami wọ̀tá. mo bá tẹ̀mí lọ́gùn ọ̀rẹ́ mi yẹn bá ń sáré bọ̀ mo bá sáré wọ́n ti ṣe pẹ́ta ẹja. ó náà rí. ike ẹja. wọ́n bá lọ dúró síta kò sẹ́ni tó lè wọlé mọ́ èmi ò lè jáde. ó ní ṣé mo ti rí òun dáadáa. ilé lẹ́ẹ̀ fẹ́ rí. ìwọ ló fẹ́ rí mi. àbí.
ṣó dẹ̀ ti rí mi mi lè wẹ̀ mọ́ mo ti rí ẹ torí ẹ̀ lòun ṣe sọ fún mi Ọlọ́run rán òun sí mi láti bá mi tú àwọn èdè kọ̀ọ̀kan lọ́dọ̀ mi ni ohun tó dẹ̀ lè tú dè fún mi títí láéláé ni kí n má sọ ohun tí mi lè ṣe fún yìí. bàbá ni má bínú pé mo tọpinpin yẹn débi tí mo tọ́ dé. ẹ wá ṣìírí. nígbà tá a máa jáde síta àwọn ọ̀rẹ́ mi ti ṣẹ́ni tó fẹ́ dúró lé mọ́ wọ́n ti lọ. ó padà dèèyàn. ó dèèyàn náà padà irun orí ẹ̀ gùn láti orí ẹ̀ dé ibi ìgégésẹ̀ lẹ́yìn báyìí ní irun orí ẹ̀ fi gùn bẹ́ẹ̀ dẹ̀ ní irun orí ẹ̀ dúdú kò ṣe pé bóyá wọ́n lọ́rùn mọ́ irun lásán. ṣé nígbà tó di ẹja àbí kó tó di kó dẹja bí. bó ṣe rí ní ìgbésí ayé bí irun orí ẹ̀ ṣe rí nìyẹn ó máa ń rò ní irun orí ẹ̀ báyìí láì ṣe dáadáa tó bá ya irun yẹn tó bá ya nírun lásán ó máa ń gùn tó máa ń kan ibi ìkásẹ̀ kó ẹsẹ̀ báyìí nísàlẹ̀ ló bá gbé báàgì ló bá lọ àwọn ọ̀rẹ́ mi bá di padà ẹ̀jẹ̀ wá sá lọ káwọn wá dúró káwọn dúró àwọn ò lè dúró wá ní jẹ́ ká lọ ọmọ yẹn jẹ́ ká lọ sọ fáǹtì ẹ̀ kan tá a rí o àwọn ọkùnrin abágbéra ó dilé wọn láṣẹrò òjò náà rọ̀ lọ́dún náà lọ́hùn àbálẹ́ ń bẹ̀ mọ́. ẹ balẹ̀ ń bẹ̀ mọ́. àbálẹ́ ń bi tá a tó ti mú wa lọ wọlé pé ilé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìṣújú mú inú. kò sí lé ń bẹ̀ mọ́ mi ti gbé gbogbo ẹ̀ lọ. ọba tún jẹ́ ká lọ sọ. òjò tó rọ̀ yín ló balẹ̀ jẹ́ àbí kò yé mi. kò sí ipa kí wọ́n kọ́lé síbẹ̀ mọ́. ìṣújú ni ó jẹ́ o. kò sújú. kì í ṣe pé wọ́n lo ìṣújú fún. rárá òjò yìí rọ̀ lásìkò yẹn náà a fẹ́ lọ wo ṣọ́ọ̀bù wọn nígbà tá a tún dé ṣọ́ọ̀bù omi ti kó gbogbo ọjà ní ṣọ́ọ̀bù gbogbo instrument wa ní ṣọ́ọ̀bù odò tí omi ti gbé lọ òjò yìí pọ̀. àǹtí wa ń kọ́ tó ní ṣọ́ọ̀bù. àǹtí ẹ̀ gangan ń kọ́ tí ó wà ní ṣọ́ọ̀bù dọ̀ní bí mo ti ń bá yín sọ̀rọ̀ ẹ̀ àpàdé àǹtí àpàdé ọmọ yẹn mọ́. mẹ́wàá ń ṣẹlẹ̀ o. ó wá ku àwọn ọ̀rẹ́ mi yẹn wá ń pè mí ní ọkọ màmí wọ̀tá ọkọ màmí wọ̀tá òṣòro sọ̀rọ̀ sí báyìí ọkọ màmí wọ̀tá mò ń lò gbèsè ayé mi lọ. ẹ̀rí yẹn mọ́. àrímọ́ ó tún wá lé fóònù mọ́. ẹni tí fóònù wà lọ́wọ́ ẹ̀ tó ṣakọ wọ́n nà lẹ́gbàá tó fi fún mi fóònù padà kò rẹni tó nà tó fún mi àsìkò tí yóò jẹ gbà yẹn àsìkò tó jòlùṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. ṣé pé kínní wà. ó fún mi fóònù padà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbàgbọ́ pé mọ̀mí wọ̀ta wà. ó wà bàbá táwa ti fojú rí tí mo lè ṣe báwọn tẹ tó jọ gbé tí mo lè ṣe tá a tún jọ ń jẹun tí mo tún ṣe àtúnṣe ẹ má bá a sọ. àṣìyàn náà mọ́ra wọn. ẹ láyà o. nígbà tá a mọ̀ pé ìjọ tó ti fi ra wọn ni kò tún ṣàjọṣepọ̀ wọn. nígbà tẹ́ ẹ ti ẹ̀ rí mọ́. nígbà tíyàn bá rí lèèyàn tí fẹ́ lọ bá dé ṣàjọṣepọ̀. mo tún wá tẹ̀síwájú ìgbésí ayé yẹn wá le ó le látà tó lọ tán ó le kò ju bí ọdún bíi. ọdún tí ẹ rí mọ̀mí wọ̀ta ọdún wo nìyẹn. 2000 bóyá 2003 2004. lẹ déètì mọ̀mí wọ̀ta. bẹ́ẹ̀ni ok. èmi dẹ̀ ti láṣemáṣe kan tí mo ti bímọ kan. síbì kan. tí mo ti bí ọmọ kan. tí mo sọ fún ìyá tó bí pé èmi kọ́ ni mo fún lórí. ẹ máa mọ̀. mi kò sówó ni tí o bá sówó ọkùnrin àti ìrànmọ́ nǹkan. ẹ bá fagídí ẹ. èmi kọ́ ni mo fún lórí. fagídí tálákà. ìyá mi wá gbà á. ìyá dáadáa. ọmọ mi gbà sọ́dọ̀ wọ́n ń tọ́jú ẹ̀. a ti wá padà lọ bá ọmọ yẹn kò yá. mo ṣáà ń lo rọgẹ́dìtì ìgbésí ayé mi pé mo ṣáà máa yí mọ́ mo máa yanjú ẹ̀ síbì kan ọlọ́run àbá mi ṣe ń bì kan mo wá láwọn ẹ̀gbọ́n kan ládùúgbò gbogbo orú wọn bẹ́ẹ̀ tí wọ́n ràn mí lọ́wọ́ kúlù àmàbà mi fi wọ́n lẹ̀ láéláé. àmín. wọ́n wá fún mi ní wọ́n wá pè mí ṣíbù kéwù mo ní bẹ́ẹ̀ ni wọ́n wá fún mi ní àdúrà ṣíṣe kan mo ń ṣàdúrà yẹn má tún ṣàdúrà títí tí kò sówó tá a fi ṣe sàárà aṣọ tún bẹ̀rẹ̀ sí ní fàya aṣọ tá à ní tó pọ̀ aṣọ tún bẹ̀rẹ̀ sí ní fàya gbogbo ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní gbó mọ́ wa lọ́rùn wọ́n láti fẹ́ ṣètò gbèsè ayé ìgbà yìí wọ́n là dé mo bá padà ó dínkù wọ́n ṣe bus conductor. àwọn ọ̀rẹ́ yín wọ̀nyẹn ń kọ́ tiwọn. mo ti fún wọn lẹ́yìn nígbà tí ò sówó. kálukú ti bá tiẹ̀ lọ. àwọn sì gbé ìgbésí ayé tí mo lọ bá gbé kó lọ ṣe bus conductor. bus conductor ni mo ń ṣe Allahu Akbar ọlọ́run láàánú ó dẹ̀ ṣàánú ẹ̀dá ẹ̀ kò sí ilé tí mo máa gbé ká sùn mí lónìí ká sùn mí lọ́la
àwọn tó bí mi dẹ̀ nílé ń bẹ̀ ṣùgbọ́n mi ì wá èèyàn kankan ká gbá bẹ́ẹ̀ bíríìjì lónìí ká gbẹ́nu ṣọ́ọ̀bù lọ́la ká gbórí sìmẹ́ǹtì lọ́túnla òun là ń sùn ṣùgbọ́n mo wá níbì kan tó ṣe pé láago 12 ọ̀sán máa jẹun tẹ́ bá lọ bẹ̀ máa jẹun láago 12 ọ̀sán lójoojúmọ́ máa jẹ orí adìyẹ àti ẹsẹ̀ adìyẹ tí wọ́n ti dín tí ó sì máa gbóná mo dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ fún ọdún 7. táwọn wo ni mo máa bá yín dẹ̀ èmi mọ̀ wọn ẹ kàn máa bó oúnjẹ yẹn bẹ̀ ẹ bọ́ nu ẹ bọ́ gbóná tí ń lagun orí ẹdìyẹ àtẹsẹ̀ ẹdìyẹ ni tí ó sì máa gbóná ó sì máa gbóná tí bá ti jẹun lọ́jọ́ kan nìyẹn. ẹ ra mọ mi sí mo protein lẹ́ ń jẹ. mo ń dán dáadáa mi ò tẹ̀ ṣaṣọ tá a fẹ́ wọ aṣọ kan sóni. Ọlọ́run o. mo wá ń dán lọ mo ń dán lásìkò yẹn mi kì í ṣe wáàsí fọlọ́tí pé kó fọtílẹ̀ o mi ì ṣe wáàsí fọlọ́tí pé kó fi ṣìnà lẹ̀ mi dẹ̀ kí n bẹ ẹni tó ń jalè pé kó fi lẹ̀ tèrè bá wà bẹ́ẹ̀ yóò rí ni tèrè bá wà bẹ́ẹ̀ gbogbo tó bá jèrè bẹ́ẹ̀ ni yóò rí ilé ọtí kan ò jìnnà síbi tí mo máa ń sùn sí bàbá kan máa wá ọmọ tíbẹ̀ tó bá ti dé ọmọ ń pariwo sọ̀rọ̀ ni wọ́n á lọ́gun sókè sọ̀rọ̀ bàbá tí wọ́n ń pariwo jù ọwọ́ àdínní wa ni kì í wá wọ́n á lọ bá wọn ni wọ́n wá kọ́ máa dínkù wọn máa wá ṣé wọ́n kì í ṣe fàájì ni mi ò kì í mọ tí o ẹbí àwọn kóòkì yẹn ò kì í mú olówó ló mú yẹn èmi ò lówó tí mo lè máa fi mú bàbá yẹn bá sọ fún mi pé ó sì máa dìyàn lọ́la o. orí nǹkan kan nù. báwo ó bá fún mi ládùúgbà kan pé kí n lọ máa ṣe ṣé mo nílé tí mo ti fẹ́ ṣàdúrà. lábẹ́ bíríìjì. lábẹ́ bíríìjì láti jókòó sí láti ṣàdúrà àbí ṣé mi láti gbọ́ mọ́tò láti ṣàdúrà. mo wá ń ṣeré lọ àǹdíṣẹ́ mọ́tò tí mo bá iṣẹ́ ti bàjẹ́ ọkùnrin kan wá pàdé mi lọ́nà kò jọ wèrè kò jọ èèyàn wọ́n ní àdúrà tó fún mi yẹn kí n lọ máa ṣe kí n padà sí Abẹ́òkúta kí n lọ máa ṣe. wọ́n ṣe mọ bí mo ti wá. ó kọ́ máa ní dànù lẹ́kọ̀ọ́ ni ó jẹ́ máa lọ sí Abẹ́òkúta lọ́jọ́ yẹn mo dá Abẹ́òkúta. ẹ gbọ́ràn sí wèrè lẹ́nu. nígbà tí mo dá Abẹ́òkúta mo sùn mọ́sálásí astafula mo sùn ọ̀dọ̀ fọ́níṣọ̀ kan fọ́níṣọ̀ wọn tọ́ wọn máa ṣàgá síta tó fẹ́ tà mo lọ bẹ̀ wọ́n mo sùn sórí tí àwọn lọ́dọ̀ wọn kò jìnnà síbi tí mo gbé tẹ́lẹ̀ o mo sùn bẹ́ẹ̀ nígbà tí ilẹ̀ mọ́ mo gba mọ́sálásí lọ mo bá kàdúrà mọ́lẹ̀ àdúrà ni mo ń ṣe Ọlọ́run bá gbà ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan wà tí ó jẹ́ pé bàbá mi àtọmọ ẹran àtọmọ ajá àtọmọ ewúrẹ́ kó ṣàṣà ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí àwọn òbí wọn ò rówó rán léwe bàbá ti wá ní òtọ́ wọn ò fẹ́ kọ́ ọmọ kankan ṣàní káàkiri inú àti bàbá ti wá fi tán ní tán fi tọ́ ló bá rí mi kí ló ṣe ó ṣe wá rí báyìí kí ló dé ilé kọ́ ilé kẹ́ àwa tí wàá bá ṣe wà yìí wọn náà láti ti kú àwọn ti kú bá ní kí ni mo fẹ́ lọ léwe ni mo fẹ́ lọ léwe tí ó ti lọ kọ tẹ́lẹ̀ mo ń lọ sóde eré mo ṣètò ṣẹ́ndì ó dà òun á fún mi ló tí màá fi gba fọ́ọ̀mù. fún HND. ṣé HND ló fẹ́ lọ ṣe ni mo ní mo fẹ́ lọ yunifásitì. tó ló dà kò sí wàhálà. níbi tí àwọn tí ń sọ fún mi pé níbo ni mò ń gbé mo wá mú ọ lọ sílé ọmọ tí mò ń fẹ́ tó rán mi lọ lé ìpínlẹ̀ wọn ni mò ń gbé. ní àwọn ọmọ yìí dẹ̀ dá ọdún wò tó fẹ́ fàbúrò mi ní abúkọ̀ ń dà láàmú ó ní kẹ́ ẹ̀ bèrè lọ́yẹ̀ pé tó fẹ́ fẹ́ òun torí kò kí n dúró àmọ́ tó lọ láti ọdún tó tún padà dé o wọn ló dà àwọn aṣọ́re fáwọn méjèèjì wọ́n lọ láti wá wò mí bẹ́ẹ̀ lọ́jọ́ kejì mo wá lọ sí mọ́sálásí padà mo lọ ṣàdúrà àdúrà ni mo ṣe lọ́wọ́ bàbá yẹn náà pírẹsẹ́ńtà ni wọ́n lábẹ́òkúta yìí nọ́mbà ni wọ́n ní àwọn dẹ̀ ní interest inú mi gan-an kí wọ́n máa bá wọn kọ́ àwọn ọmọ àwọn nílé ní lẹ́sìn máa bá wọn kọ́ ọmọ wọn ọjọ́ kìíní ọjọ́ kejì nígbà tó ọjọ́ kẹta fọ́ọ̀mù yunifásitì ti jáde nọ́mbà ìyàwó wọn tíṣà ni nọ́mbà sọ fún ìyàwó pé ìyá alágbájá a máa gba fọ́ọ̀mù fún tíṣà o ìwádìí àwọn tí ẹ̀bọ́n mọ́kàn gbà kàn direct entry form direct entry náà mo fẹ́ kó gbà bí mo ṣe di ẹni tí ó bẹ̀rẹ̀ yunifásitì nìyẹn. kíkà. bàbá yẹn bá sanwó iléèwé mi. wọ́n fún mi lówó. ọlọ́run sì ní ṣe ni lóore. ọ̀rẹ́ mi kan ló tún jẹ́ kíkí ní ẹni tè bọ́ sí
ọkọ ẹ̀gbọ́n tiẹ̀ ń ṣe lecturer wa ní ọkọ ẹ̀gbọ́n ẹ̀ lọ́sà bá mi àwọn ló ń bá mi ṣètò bọ́n ṣe ń submit fọ́ọ̀mù mi ò lówó tí mo lè fi lọ mo bá ń lọ sí yunifásitì ni mo ń lọ nígbà tó dáa ní méjì kò sóò tó fẹ́ fi lọ mọ́ olóòtú mo máa fẹsẹ̀ rìn láti àdúgbò kan láàrin ní Abẹ́òkúta máa rìn lọ dé interchange. láti Abẹ́òkúta dé interchange. máa rìn bẹ́ẹ̀ láàárọ̀ máa lọ dóde bóyá bíi tipa àbí mọ́tò kóòkì. interchange jìnnà o. ẹbí bàbá máa fẹsẹ̀ rìn. ẹ dé ṣeun. máa fẹsẹ̀ rìn ní. ẹ kọjá ṣeun. ankasífù méjì ni mo ní ìkan mo máa fi ń nù àgbo ìkan mo fi ń nù ẹsẹ̀ mi. èyí tí mo fi ń nù àgbo yẹn máa ń fi síbi pólò mi lọ́rùn báyìí tó ráṣọ mi ò gbọ́dọ̀ dọ̀tí. ẹ̀rọ fi kan tó kù ṣùgbọ́n wọ́n máa nù ẹsẹ̀ mo máa rìn bí ẹni mo máa tí bá sáré díẹ̀ máa rìn díẹ̀ tí bá sáré díẹ̀ máa rìn. ìdájí lẹ́tì mọ́ ọgbọ́n láti fẹ́ rẹ̀ ẹ wá wo bí owó kíni ṣe lè tó èmi ni class governor èmi ni class rep. class rep ti ń fẹsẹ̀ rìn láti Abẹ́òkúta dé interchange. alẹ́ mi ni class rep bó ṣe lè tó èmi ni class rep. ẹ ṣọlẹ̀. bá ti dé interchange àwọn máa dúró de mọ́tò tí ó máa gbé wa máa dúró de mọ́tò tá a fẹ́ gàn tá a fẹ́ bẹ́ẹ̀ kó gbé wa mo wá ń lọ bẹ́ẹ̀ mo ń lọ mo dé tí bá ti lọ àwọn kan àti wọn ti ń ṣiṣẹ́ tó ń wá skul tó jẹ́ pé wọn kì í dúró ẹ̀sà sábẹ́òkúta lẹ́ ń lọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn gbé wa délé ṣùgbọ́n láràárọ̀ kò sí a máa mọ bá ṣe máa dé bẹ́ẹ̀ mo wá ń lọ lọ́dún kan. ọdún wo ni. àti wá fẹ́ ṣe exam ní tí ìrówó léwé san ọlọ́run dẹ̀ bùn mí lórí díẹ̀ ọlọ́run ṣe mo máa ń kó àwọn tó kù mí níṣẹ́ mo wá kọ́ wọn ní economics tán nínú hall lọ́jọ́ yẹn wọ́n lọ dájú kù tí wọ́n dájú kù náà àwọn bíi mẹ́ta kan mọ̀ àwa tá a mọ̀ nǹkan àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí wọ́n mọ̀ rárá àwọn ọkọ àtìyàwó kan wà ní department tí mo wà yẹn wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́run ti kẹ́ wọn iṣẹ́ yìí wọ́n náà èèyàn máa ń ní carry over ẹ̀kọ́ níbi táwọn dẹ̀ ti ń ṣiṣẹ́ àwọn ní ìdí iṣẹ́ yìí gangan báwo làwọn ṣe fẹ́ pass ọlọ́run ló máa bùn àká pass o báwo la ṣe fẹ́ ṣe ìjókòó wa nínú exam hall ẹni tí wọ́n bá ti jókòó sí kò síbi tó bá ti jókòó sí kí ló kọ́kọ́ ṣe ẹ́ ná àní èmi ò rówó léwé san kò sówó kẹ̀ ò rówó san wọ́n bá parapọ̀ láwọn méjèèjì wọ́n bá bùn mí lówó wọ́n bùn mí lówó yẹn tán ọmọ bàbá nínú àwọn olówó olówó akọ nínú Abẹ́òkúta yìí náà àjọ ń lọ léwé lọ́dún yẹn náà lọ́rùn yẹn wọ́n ní class governor kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀n kò sówó irú ẹ̀ gbọ́dọ̀ má sanwó èlò lówó ẹ̀ wọ́n bá lọ bá mi san. à ń ṣe wọ́n bá mi ṣe léyìí lọ́wọ́ àṣẹ́kò ni a ti ń ṣe lẹ́sìn níjẹ̀bọ́dé à ń ṣe lẹ́sìn yẹn lọ́wọ́ nìkan nínú àwọn tá a jọ ń wà ní department ló bá dákú obìnrin alájà sísá ní alájà mo bá gbé bó ṣe dákú bó ṣe gbé ọkùnrin kì í fọwọ́ kàn mo bá gbé bẹ́ẹ̀ hospital dáadé ń lọ tó kání láti rú ake sí àdàtán kò sí mọ́tò tí ó tètè bá bẹ̀ sí bíi mẹ́rin mélòó akísà àdàtán kábíyá kání bíi máìlì kan nìyẹn mo bá bẹ̀ sí sáré mo gbé sáré bẹ́ẹ̀ mo gbé dé hospital nígbà tí mo gbé dé hospital ọlọ́run sí àbáwá ṣé ó jí wọ́n bá níta ló gbé wọ́n bá ní wálé ló gbé ẹ̀ àwọn ló gbé ẹ̀ wọ́n á wọ́n ọmọkùnrin ó sì máa di tí gbogbo ayé máa wárí fún lọ́la wọ́n ló dá ẹ̀mí mi padà ẹ̀mí kọ́ ọ ọlọ́run ní èmi jẹ́ tó wá fẹ́ bẹ̀rẹ̀ pé mo fọwọ́ kàn yín torí kì í fún ìgbà kọkùnrin fọwọ́ kàn wọ́n òyìnbọ́kùnrin sọ̀rọ̀ òyìnbọ́kùnrin ṣeré ìlú wa gbọ́dọ̀ hospital nígbà tí wọ́n fẹ́ kúrò lọ́wọ́ ni ṣé mo ti rówó léwé san mi ti rówó san òun náà bá tún bò mí lówó ìyẹn jẹ́ pé agbára wà nínú àdó àṣìṣe ọlọ́run máa ń gbọ́ oríṣi ọ̀nà ní wàá máa ń lò láti fi gbọ́ àdúrà mo wá ṣé mi náà sì lè lo tó pọ̀ tó báyìí lọ́wọ́ mo sanwó àṣẹ exam yẹn tán nínú mi ò dùn kọ́ máa fún mi lówó ẹ fẹ́ máa ní fúnra yín ẹ fẹ́ máa ní fúnra mi tó dẹ̀ mú kán ọ̀pọ̀lọpọ̀ aláyèsí kọjá yìí wà ní
níwọ̀n bá tán sì fún ẹ yẹn o lè fi ọgbọ́n máa fi ṣe nǹkan míì tó jọ́nà ẹ̀tọ́ báwo pé èmi náà fẹ́ gbèsè ayé kéèyàn lówó ló dáa wọ́n wá dá owó sí mi lọ́wọ́ ó wand out regret méjì ni mo nílé láyé mi àkọ́kọ́ gbà tí mo wà ní secondary school ẹlẹ́ẹ̀kejì ní Anglican high school bá ọ̀gá wa kan tíṣà wa kan bàbá tó dáa ni àwọn náà kọ́ wa ní ọ̀rọ̀ nípa ìtàn history ni wọ́n kọ́ wa wọ́n wá rán mi iṣẹ́ wọ́n dẹ̀ fẹ́ràn mi gan èmi wá ń sáré láti lọ jíṣẹ́ fún ẹni tó rán mi sí ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi wá ń pè mí pé Kúṣìmọ̀ captain ń bolo lọ mo máa ní àbàbà burúkú yẹn rán mi iṣẹ́ àṣẹ wọn wà lẹ́yìn wọ́n ní èmi ni bàbá burúkú wọ́n dẹ̀ yọ mi lójú bí mo ṣe fẹ́ràn ẹ tó ó pè mí bàbá burúkú mo bẹ̀ wọ́n ní kò lè kúrò lórí àwọn ṣùgbọ́n àwọn ò lè gbàgbé mo bẹ̀ wọ́n regret alákọ̀ọ́kọ́ tí mo ní nìyí ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí o mo bá gba owó handout Allahu Akbar class government gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n ń dà wá láàmú àti kékeré lọ́pọ̀lọpọ̀ ti kọ́ èyí tọ́pọ̀lọpọ̀ kọ́ láti kékeré náà ń lò tí wọn ò bá tètè rẹ yọ wọn kúrò pé tó ń ṣe yóò dá gbàgbó strike kékeré bá wà láàrin ìdáṣẹ́sílẹ̀ kékeré wà láàrin àti owó táwọn èèyàn fún mi àti tí mo gbà mo bá sọ fún ẹ̀gbọ́n wa kan ládùúgbò níbi tí mo gbé pé èmi náà ẹ̀wọ̀n bá mo ṣe lè ṣe àwọn èèyàn mú kó náà nídìí owó ló bá ní òun mọ ibì kan tó máa mú mi lọ àdírẹ́sì ẹ̀mí ìgbàgbé rí oṣù gbọ́n kó má di pé èèyàn bá wọn polówó ọjà ló bá fún mi abájọ lọ síbẹ̀ nígbà tá a débẹ̀ iṣẹ́ wà táwọn máa ṣe fún mi iṣẹ́ wo ni mo ṣe mi ò ṣiṣẹ́ ọmọléèwé ni mi o iléèwé bó ló lọ mo sọ léèwé tí mo lọ báwo ló dà ó dà bẹ́ẹ̀ tó máa ṣẹlẹ̀ ni pé màá lọ wá 65,000 wá gẹ́gẹ́ owó tí wọ́n dá sí mi lọ́wọ́ nìyẹn owó handout bá ló wà mí gbá kówó lẹ̀ mo máa padà wá lọ́jọ́ kẹta kò sówó tí màá fọ mọ́tò padà wá o wọ́n bá tún yọ owó fún mi nínú owó yẹn kí n lè fọ mọ́tò padà wọ́n mọ́tò padà sílé nígbà tó dọ́jọ́ kẹta tí mo débẹ̀ Allahu Akbar ó ní kò sóògùn alóògùn wà lẹ́yìn ilé bàbá yẹn òkun ló kù òkun ìlú wo sì nílùú Ẹ̀pẹ́ ló wà tó bá dìbò lọ forí jà lẹ́pẹ́ nǹkan ní sọ nọ́mbà lé bàbá náà ni torí nọ́mbà náà wà lórí mi ó bá dìbò lọ mú báyìí ó bá mú mi ó dorí omi abárin lọ lórí ẹ fẹsẹ̀ rìn lórí omi bẹ́ẹ̀ ni bàbá àwọ̀ omi àjà sómi aṣọ òtútù inú òkun lẹ mú mi lọ. ṣé bàbá ń ṣì wà láyé dè ní. mi ìwà lè sọ bóyá ó ṣì wà láyé ṣùgbọ́n mo mọ́lé wọn dáadáa mo dẹ̀ mórúkọ wọn. mo fẹ́ mọ bàbá ni. má jẹ́ ká kó sún ṣé mo ṣẹ̀ṣẹ̀ mi kan omi omi ìrí bàbá àfi bí ẹni pàrin lórí glass. ẹ fẹsẹ̀ rìn lórí omi.
àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run. àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.